ẹ kú dédé àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńláyé eléyìí máa tún pẹnu tán eléyìí o eléyìí ò ní agbára kí ló tún ní agbára ń bẹ wọ́n ní àfidà gborí olórí kò kí ń gbà kí wọ́n fi ìdàgbà orí òun èyí máa ní nǹkan tó ń jàràn ìròyìn pàápàá ẹ̀yin èèyàn tẹ́ bá gbọ́ ilé ẹ̀rín kọ́kọ́ máa pa yín lọ́kẹ́ tó mọ̀ wípé ṣé lóòótọ́ ni MC Olúọmọ mà ní MC Olúọmọ Àyìndé Musiliu MC Olúọmọ mà ló tún ṣe kíni ló tún ṣe kàkàǹkà ló tún gbé ọ̀nà àrà míì yọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé MC Olúọmọ ní ìyàwó mẹ́ta pàápàá mẹ́ta sì wà papọ̀ tẹ́lẹ̀ kó tó di wípé ó kọ́lé ẹyọ kọ̀ọ̀kan fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó sì bímọ tó gbìyànjú láti tọ́ ọmọ ẹ̀ dáadáa ṣùgbọ́n ìkan nínú àwọn ọmọ ẹ̀ náà ló ń relé ọkọ tó ń fi fún ọkọ tó jẹ́ wípé MC Olúọmọ òun náà ló jẹ́ bàbá ìyàwó ní ọjọ́ náà òun ló bímọ obìnrin tí ó ń lọ sílé ọkọ MC Olúọmọ wá gba gbohùngbohùn ló sọ ló kí ọkọ ọmọ ẹ̀ nílọ̀ ó bẹ́ẹ̀ ó fi Elédùà bẹ̀ àti gbogbo nǹkan tí ọmọkùnrin yìí ní wípé òun bẹ́ẹ̀ nítorí orúkọ Ọlọ́run àti nǹkan kan wípé torí pé ọmọ òun ó fẹ́ ìsinmi ọkàn tí àwọn olóyìnbó ń pè ní rest of mind ni ọmọ òun bẹ̀bẹ̀ fún ọmọ òun ò tọrọ fún nǹkan tó pọ̀ jù nílé ọkọ láti lọ ṣùgbọ́n ó bẹ̀bẹ̀ fún ìsinmi ọkàn tó jẹ́ ìfọ̀kànbalẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní rest of mind àti wípé ọmọ òun ò fẹ́ kí wọ́n fẹ́ ìyàwó ní ilé òun ọmọ òun fẹ́ ṣe me and my husband nìkan ni o kò fẹ́ kí wọ́n fẹ́ ìyàwó míì ìyẹn lé òun ó fẹ́ ṣe me and my husband torí pé ọmọ òun sọ wípé òun ò fẹ́ ilé olórogún kọ̀ọ̀kan wípé òun àti ọkọ òun nìkan làwọn fẹ́ ṣe kíni làwọn fẹ́ jọ máa gbé wípé lóòótọ́ òun tóun jẹ́ bàbá ìyàwó òun ní ìyàwó mẹ́ta tí jẹ́ wípé ìgbà tóun fẹ́ wọn ojú òun sì dúdú lóòótọ́ òun tọ́jú wọn o òun ò sì fẹ́ kí kankan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n kúrò ní àkàtà òun ṣùgbọ́n àwọn ọmọ òun tó jẹ́ Jay-Z ṣọ́mọ̀ wípé ayé Jay-Z la wà àwọn ọmọ yìí ò sì fẹ́ máa pín nǹkan jẹ wípé òun ni ọmọ yìí fi sọ wípé òun ò fẹ́ ní ìyàwó òun fẹ́ ṣe me and my husband wípé kí ọkọ ẹ̀ kó jọ òun bẹ́ẹ̀ kó má ṣe kíni kó má fẹ́ ìyàwó lé ọmọ òun o kó jẹ́ wípé ọmọ òun nìkan ni ó fẹ́ torí pé ọmọ yìí sọ wípé òun ò ní agbára fún polygamous ìyẹn òun ò ní agbára fún ilé olórogún nítorí pé ilé olórogún wọn ní ilé ogun ni torí ìdí èyí ló fi sọ wípé òun ò ní agbára fún ilé olórogún òun ò fẹ́ polygamous. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n gba comment section lọ kí n wá sọ fún yín ohun tí àwọn èèyàn tí wọ́n rí sí ohun tí MC Olúọmọ sọ níjọ́ ìgbéyàwó ọmọ ẹ̀ obìnrin tí ń lọ ilé ọkọ ẹni ní I thought they said men are polygamous in family pé kí ló dé tí kò fi ọkọ ọmọ ẹ̀ lẹ̀ láti fẹ́ ìyàwó mi pé ọkọ ọmọ ẹ̀ ó máa fẹ́ ìyàwó mi ni o bẹ́ẹ̀ lẹ́lòmíì náà tún sọ wípé kí ló ṣẹlẹ̀ tó wáyé pé òun ló ní ọmọkùnrin ṣé kò ní jẹ́ kó fẹ́ ìyàwó mi bọ̀ tó dípò òun ló ní obìnrin ló ṣe ní kó má fẹ́ ìyàwó mi ọmọ ẹ̀ ó máa gba ìyàwó gan-an ni o ẹni ní good advice from MC Olúọmọ wípé inú òun dùn fún ọ̀rọ̀ yìí tó ń jáde ní ẹnu MC Olúọmọ ẹni náà tún sọ ọ̀rọ̀ ó ní kí ló dé kí MC Olúọmọ fi ọkọ ọmọ ẹ̀ lẹ̀ kí ó fẹ́ ìyàwó míì tó bá ṣáà ti ní owó tí ó fi máa tọ́ wọn ẹ wò kí lẹ́yìn rò sí ẹni ọ̀rọ̀ tí MC Olúọmọ sọ àwọn kan wọ́n fara mọ́ àwọn kan ti sọ wípé tó bá jẹ́ wípé òun ló ní ọkùnrin ṣó máa ní kó má ṣe òun tó fẹ́ ni ṣùgbọ́n òun lè fẹ́ ìyàwó mẹ́ta kò fẹ́ kí wọ́n fẹ́ ìyàwó lé ọmọ títí ẹ̀ àwọn tóun fẹ́ ìyàwó lé yẹn ṣé wọn kì í ṣe ọmọ ọlọ́mọ ni èyí láti ta mú wá fún yín bó ṣe ń lọ